ilé-ẹjọ́ dájọ́ ikú fọ́kùnrin márùn-ún tó dáwọ́ jọ lu awakọ̀ takisí pa nílùú Ìbàdàn. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dájọ́ ikú fún ọkùnrin márùn-ún lẹ́yìn tí wọ́n jẹ̀bi ẹ̀sùn ìṣekúpani awakọ̀ takisí kan Akeem Shittu nílùú Ìbàdàn lọ́dún 2024. Nígbà tí ó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, adájọ́ Oyèyẹmí Àjàyí dájọ́ wípé Ṣẹ́gun Táíwò, Kẹ́hìndé Adémọ́lá, Yàyà Adéníyì, Chinonso Samson àti Ọ̀pádọ̀tun Michael dìmọ̀pọ̀ láti ṣekú pa Shittu. Adájọ́ sọ nínú ìdájọ́ rẹ̀ pé ilé-ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn márààrún ló ń gbìmọ̀pọ̀ ṣekú pa Shittu. Adájọ́ náà kọ́kọ́ ju ẹnì kọ̀ọ̀kan wọn sí ẹ̀wọ̀n 20 ọdún lórí pé wọ́n jẹ̀bi ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ láti ṣèkà kí ó tó dájọ́ ikú fún wọn. Ìdájọ́ ilé-ẹjọ́ lórí kókó ẹ̀sùn kejì tí wọ́n fi kan àwọn márààrún ni pé kí wọ́n lọ yẹgi fún wọn. Ṣáájú ni agbẹjọ́rò ìjọba KK Ọlọ́sọ̀ọ́ ṣàlàyé bí ìjàmbá ọkọ̀ tí kò mú ẹ̀mí lọ ṣe yọrí sí ìkọlù tó gbẹ̀mí èèyàn. Agbẹjọ́rò tó ṣojú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́sọ̀ọ́ ṣàlàyé wípé lọ́jọ́ 10 oṣù kẹrin ọdún 2024 ní nǹkan bíi aago 8 àbọ̀ alẹ́ lópòópónà Ẹlẹ́pẹ̀ sí Arúlógún lágbègbè Ọ̀jọ́ nílùú Ìbàdàn làwọn ọkùnrin márùn-ún náà àtàwọn míì tí wọ́n ti ń sá lọ ṣèkọlù sí Shittu lẹ́yìn tí ọkọ rẹ̀ gbá ọ̀kadà ó gbèrò méjì lẹ́yìn. Báyìí ni gbogbo wọn lọ sí ibì kan láti yanjú ọ̀rọ̀ náà. Níbẹ̀ ni ẹni tó gun ọ̀kadà náà àtàwọn alátìlẹyìn rẹ̀ ti sọ pé kí awakọ̀ takisí ọ̀hún fáwọn ní $50 náírà láti lọ tọ́jú àwọn tó farapa. Àmọ́ 7 péré ni Shittu rí kódà sílẹ̀. Báyìí ni wọn kò jẹ́ kó lọ tí wọ́n sì mú mọ́lẹ̀. Ká tó wí ká tó fọ̀, wọ́n ti ya aṣọ mọ́ Shittu lára, wọ́n sì já sí òhò. Agbẹjọ́rò ìjọba ní bó tilẹ̀ jẹ́ pé awakọ̀ takisí náà ń gbìyànjú láti sa àsálà fún ẹ̀mí rẹ̀, ó ní wọ́n lè mú, wọ́n sì sá pẹ̀lú àdá. Àwọn olùwádìí fìdí rẹ̀ múlẹ̀ pé níwájú ṣọ́ọ̀bù ìyàwó ọ̀kan lára àwọn tó lù pa ni wọ́n ti rí ọkọ̀ àti aṣọ ìléwọ́ rẹ̀. Ilé-ẹjọ́ ní ẹ̀ṣẹ̀ táwọn ọkùnrin márùn-ún náà ṣẹ̀ lòdì sófin ọ̀daràn ìpínlẹ̀ Ọ̀yọ́ abala 316. Ìjìyà yìí sì wà fún irú ẹ̀ṣẹ̀ báyìí ní abala 319 àti 324 òfin yìí ti ọdún 2000. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì Jígí Alára. Ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.